dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ìkànnì Wàsọ Yorùbá Jẹun Ìlera lẹ́tọ̀. Mọ́bọ́lá sì lolóòtú ètò, olùdarí oúnjẹ àti ìṣaralóore. Ewébẹ̀ eléso kan tí gbogbo ènìyàn mọ̀ dáadáa ní ọ̀rọ̀ àlàyé wa tòní yóò dálé lórí, ìyẹn ilá. Gẹ́gẹ́ bí ilé agbára àwọn èròjà aṣaralóore tí ó ṣe iyebíye, ilá jẹ́ èyí tí a kò gbọdọ̀ jẹ́ kí ó wọ́n yàrá ìkóúnjẹ sí wa. Àwọn èròjà aṣaralóore wo gan wà ní ilá ní? Àkọ́kọ́ ni èyí tí ó ń gbọ́ tí ó sì ń ṣe àtìlẹ́yìn fún tìṣàn tẹ̀gùn àti ríkèríkè ara gbogbo, pẹ̀lú ìwà ní mímọ́ ṣúgà inú ẹ̀jẹ̀ tí a mọ̀ sí magnesium. Èròjà tó ń ṣiṣẹ́ fún ìwúkẹ́ ẹ̀jẹ̀ àti ooro inú ẹ̀jẹ̀, ìyẹn folate, èròjà máramú okun tí kì í gbógun ti àgọ́ ara látàrí àìlèfọ́kálẹ̀ sára dépò tí yóò fi di ṣúgà inú ẹ̀jẹ̀, ìyẹn fiber, pẹ̀lú èròjà tó ń kojú àwọn àwọ̀ká kòkáǹfààní inú àgọ́ ara tí a mọ̀ sí antioxidants, jẹ́ ọ̀wọ́ kejì lára àwọn èròjà aṣaralóore tí ilá ní. Àwọn èròjà aṣaralọ́jọ̀ márajọ̀lọ̀ inú ẹ̀ náà kò kéré, àwọn bíi vitamin A, vitamin C, ìyẹn sí tàwọn Gẹ̀ẹ́sì, vitamin K àti vitamin B kẹfà. Yàtọ̀ sí àwọn tí a ti mẹ́nubà wọ̀nyí, ìwúlò ilá lára pọ̀ jọjọ. Àkọ́kọ́ ni wípé gẹ́gẹ́ bí ewédú, ó dáa fún ọlẹ̀ inú aláboyún, ó máa ń ran ọmọ inú oyún lọ́wọ́ láti dàgbà bí ó ti tọ́. Èkejì lára ìwúlò ilá ni pé èròjà tó ń dojúkọ àwọn àwọ̀ká kòkáǹfààní tí ilá ní a máa dẹ́kun ìpínyìnkì tí ó lè fa kí ẹ̀jẹ̀ máa dìpọ̀ nínú ara, èyí tí ó lè ṣàkóbá fún ìlera ọkàn. Èyí náà sì lè dáàbò bo ọpọlọ wa lọ́wọ́ ìhòòrù òkè ara. Lára àwọn èròjà tí ń sọ̀díkà ìlera sókè tí ilá ní, a máa dín ṣúgà àti ọ̀rá inú ẹ̀jẹ̀ kù bí ó bá pọ̀ ju bí ó ti yẹ lọ. Wàyí o, ẹ jẹ́ ajá yín sí mi. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ewé ilá lára ṣe é jẹ? Bẹ́ẹ̀ ni, ó ṣe é sè pọ̀ mọ́ àwọn ewébẹ̀ mìíràn tàbí kí a dá sè mọ́ ilá, pàápàá ilá alásèpọ̀. Yàtọ̀ sí èyí, a lè sè é mọ́ ẹ̀gúsí Ìjẹ̀bú tàbí àpọ̀n, ó sì dára lára lọ́pọ̀lọpọ̀. A ò ní rí jù báyìí lọ wò fún tòní. Ẹ máa rántí wípé dídènà àìsàn ó sàn ju lílépa ìlera lọ. Ẹ máa jẹun ní tìlera ní gbogbo ìgbà, kí Elédùà má dẹ̀ kọ àtúnrí wa wò. Ó dàbọ̀ o.